أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته اللهم صل على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Kí gbogbo etí tí ń gbọ́ wa ọkùnrin obìnrin pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọlọ́run jẹ́ á ṣe ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé nínú ìsìláàmù ìmánu àti ihsan. Ọlá la ilaha illallah ọlá muhammad rasulullah ọlá sallallahu alaihi wasallam. Ọ̀dọ̀ annabi suleiman alaihi salatu wassalam ńlá fẹ́ lọ ní jímọ̀ tèní láti lọ kẹ́kọ̀ọ́. Ká lọ kẹ́kọ̀ọ́ iman, ká kẹ́kọ̀ọ́ gbàgbọ́ kí gbàgbọ́ wa lè lékún, kí á kẹ́kọ̀ọ́ ayé ká lè máa yé gbé. Ọlọ́run ló dá wa lẹ́kọ̀ọ́ Ànábì Sùlẹ́mánù nínú Súratu Sad. Ó ní wa wahabna li Dawuda Sulaiman ni'mal abdu innahu awwab idh urida alayhi bil ashiyyi safinatu lijiyad faqala inni أحببت حب الخير عن ذكر ربي أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والأعناق. النبي سليمان ولوني ووهبنا لداود سليمان fúnra àwọn ọlọ́run ọba láṣà dáwúdù lẹ́ṣà fún lọ́mọ tí ń jẹ́ suleiman ni'mal abdu innahu awwab. ẹrú rere ni suleimanu lọ́dọ̀ ọba tó dáa. ẹrú lọ́lọ́run pa ànábì suleimanu ó ti tó. ẹrú lọ́lọ́run máa pe gbogbo àwọn ànábì ọlọ́run. ìyẹn ni pé tíyàn bá ti rẹ́rú jẹ́ nínú ayé ó ti tó. tó o bá ti lè rí ayé yìí gbé tó make sure ipò jẹ́rú ọlọ́run tòótọ́ ó ti fulfill ntọ́lọ̀ ní kó wá ṣe láyé. ọlọ́run ní ni'mal abidu, ẹrú rere ni suleimanu jẹ́ lọ́dọ̀ ọba tó dáa. ni'mal abidu, ọmọ rere ni suleimanu jẹ́ lọ́dọ̀ àwọn òbí tó bí. ni'mal abidu, ọkọ rere ló jẹ́ lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀. ni'mal abidu, ọba rere ló jẹ́ lọ́dọ̀ àwọn tí ń ba lé lérí. innahu awwabun, nítorí suleiman awwabu ni ẹni tí máa ń ṣe auba. nítorí pé ní auba ní pé kì í pẹ́ tí fi padà sọ́dọ̀ ọlọ́run. ọmọ inú ilé ni kì í pẹ́ níta tí fi wọlé padà. níyàn bá ṣàṣìṣe kó tètè rántí ọlọ́run, kó tètè tọrọ àforíjì. náà ń pè ní al-aubatu. mo fẹ́ tètè padà sọ́dọ̀ ọlọ́run, mi ì fẹ́ pẹ́ níta tí màá fi wọlé. tọmọ gidi bá kárẹ̀ mọ́ta, ọmọ inú ilé tó bá kárẹ̀ mọ́ta, ìyẹn ní pé tó kárẹ̀ mọ́ di ẹ̀ṣẹ̀ kan, àṣìṣe kan, àṣìṣọ́ kan, kò ní pẹ́ tó fi ronú kí wàdá pé jí n tètè padà sọ́dọ̀ ọlọ́run tí ń ṣe yí ọ̀dà. àwọn ẹni ọlọ́run nú àwọn tó ti kọjá lọ, Allahu Akbar, wọ́n ní àtàrà dábà lásán lẹ́lòmíì tí mọ́mọ́ nǹkan ò ti ṣe lọ́hùn. nígbà tí dábà rẹ̀, nǹkan ọ̀gùn rẹ̀, káfí ṣàpèjúwe mọ́tò lẹ́ni, mọ́tò là ń gun àgùn dábà mọ́, nígbà mọ́tò rẹ̀ ń yọ lẹ́nu. níbẹ̀ ni ó ti fura kó dà pé èmi náà gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu. ẹ̀ṣẹ̀ ni mo ṣẹ̀, ẹ̀ṣẹ̀ kan tí mo ti ṣẹ̀ lọ́fà tí mọ́tò mi náà fi ń yọ mí lẹ́nu. ìyàwó mi tí ò gbọ́rọ̀ sí mi lẹ́nu yìí, ajá sí pé mi náà ti níbi kan tí mo ti ṣẹ̀ lọ́hùn lọ́fà. yóò sì lọ yan náà fìlà araka méjì lẹ́ẹ̀kan náà nínú àwọn ẹni rẹ̀ tó ti kọjá. yóò ní ajá sí pé mi náà ti ṣẹ̀ lọ́hùn ní ó jẹ́ kí ìyàwó mi ọmọ gbọ́rọ̀ sí mi lẹ́nu mọ́. lójú ọmọ wojú mi kì í wojú mi tẹ́lẹ̀. Allahu Akbar. alintán pè ní al-aubatu nìyẹn. ọlọ́run wá ń fi auba yin anabi suleimanu pé innahu awwab. suleimanu kì í pẹ́ tí fi padà sọ́dọ̀ ọlọ́run. kèé ṣe mistake kó máa ṣagídí lérí rẹ̀ bíi tèmi àti tiẹ̀. kó o sì sọ àbí kó o sì ṣe àbí kó o ṣẹ̀ṣẹ̀ gbé kó o tún wá takùtì pé bó ti yẹ kó rí náà lórí yẹn. ọlọ́run ní tó jẹ́ kí n pè ní awwab ní pé idhan urida alayhi bil ashiyyi safinatu lijiyad. nítorí wọ́n kó àwọn ẹṣin wá bá a níjọ́ kan. al-ashiyyu, àárọ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀. àárọ̀ lẹ́yìn ìgbà tá bá ń pè lọ́sàn-án pé kóhun ó tó wọ̀. méjì ní lárúbáwá máa dá òjò sí. wọ́n ó pè first half of the day wọ́n ó pè ní alibukratu.
nígbà tí ilẹ̀ bá ti mọ́ láìgbà tá àlùfájàrí bá ti yọ tá a máa ń lọ kírun àsùbá àbí tí wọ́n máa ń pèrun àsùbá láti gbà yẹn títí tí òòrùn ó fi yẹ àtàrí lásìkò tá a máa ń kí zúrì bùkúrátù wọn máa ń kí gbogbo àsìkò yẹn ṣẹ́rí láti gbà tí òòrùn bá ti yẹ títí tí òòrùn ó fi wọ̀ iná ń pè ní àlàáṣíyù so yorùbá tá a fi máa tún kéwú ń pè àlàáṣíyù lọ́dọ̀ wa ńlẹ̀ yorùbá ní alẹ́ kò necessary kọjá lẹ́ àlàáṣíyù láti gbà tí òòrùn bá ti yẹ àtàrí tá a máa ń kí zúrì yẹn títí tí ó fi di tóòrùn bá wọ̀ náà ń pè ní àṣíyù lẹ́fì máa rí búkúrátán wà àṣìyà méjì tẹ́ máa pín dé sí nìyẹn nítorí tá a bá pàdé nù hadith tán pé wà sallayna dhuhra bi àṣìyìn àwa akírun zúrì ní àṣìyù onímọ̀ tú pé akírun zúrì lálẹ́ alẹ́ kọ́ ní àṣìyù kí la fẹ́ lò ní pé ọ̀rìdàn alayhi bil àṣìyì wọ́n wá kó wá bá a lọ́wọ́ ọ̀sán lọ́wọ́ ojúmọmọ àṣọ́fìnàtù jihad àwọn ẹṣin tó mèrè sá àwọn ẹṣin tó lálàáfíà dáadáa ẹṣin tó lè sáré tó rẹ́sẹ̀ dúró ni wọ́n pè ní àṣọ́fìnàtù àlìjíyàdù ní kò lè sáré wọ́n kó àwọn ẹṣin yẹn wá bá àwọn property rẹ̀ ní ẹsẹ̀ nǹkan tí wọ́n fi ń sọ lágbà náà nù pé kẹ́ ẹ lẹ́ṣin lẹ́kan kẹ́ ẹ ní rànkúnmí kẹ́ ẹ lóríṣiríṣi gold wọ́n wá kó ẹṣin wá bá maintenance ẹṣin tí wọ́n ń wò wọ́n níbi kí ló dé tí ẹ tọ́jú eléyìí dáadáa kí ló dé tẹ́ ìwẹ̀ fẹ́lẹ́ yìí dáadáa eléyìí kòkòrò mọ́ lára eléyìí ẹ̀wò pátákó rẹ̀ nǹkan ṣe ń bẹ̀ kí ló dé tẹ́lẹ̀ irú báyìí sí òrùn jẹjẹ ni eléyìí ti lóyún ẹ mọ́jà gùn mọ́ dúdú maintenance yẹn ní ń bá bọ̀ látàárọ̀ fáá àtàtà wàrà ti bil hijab títí tóòrùn fi wá wọ̀ kò fura irun nǹkan sì ń bẹ tí mọ́ kí fọlọ́nkóòrùn tó wọ̀ nígbà tó wá rántí pé ọ̀rọ̀ ẹṣin mọ mójútó tí wọ́n ròyìn báwọn ẹṣin náà ti dáa tó arínú hadith anabi sallallahu alayhi wa sallam tábù Dawud gbà wá wípé àwọn ẹṣin wọ̀nyẹn tí Suleimanu mẹ́ntẹ́ẹ̀nì tọ́jú ọlójú yẹn wọ́n ní àwọn ẹṣin tó ọlọ́run ti dí sàálẹ̀ sàwọn màláìka wọn kó wá fún láti sàlẹ̀ odò wọn ti kó wá fún pé wọ́n níyẹ ẹṣin abìyẹ́ ni wọ́n àrí hadith kan tó sọ bẹ́ẹ̀ èyí tó bá jẹ́ ń bẹ̀ ń ṣàǹtọ́jú àwọn ẹṣin ńlọkọ láìrojú tí ò fi ríbi kírun nígbà tó wá rí i pé àsìkò orúnmọ̀ ti kọjá ẹṣin ni mo mójútó mi ò mójútó ọlọ́run onírúdúhà aláìyá ẹ bá ń kó gbogbo àwọn ẹṣin yẹn wá padà fatọ̀fíkọ̀ mọ́sáhámbì súkì wal a'nak lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ni máa gé wọn lọ́rùn ń gé wọn lẹ́sẹ̀ ntọ́pọ̀lọpọ̀ àfọ̀mímọ̀ tú sínú ń gé wọn lọ́rùn ń gé wọn lẹ́sẹ̀ ń destroy property rẹ̀ ǹjẹ́ kí ló dé tó ṣe bẹ́ẹ̀ Suleiman ó ní àwọn kíní yìí ni òjì ń rojú tu ọlọ́run àwọn kíní yìí ni gàgá tó dí mi lójú tí òjì ń rọ ọlọ́run wá sí wa ní pé gàgá ń bẹ tí ń dí èmi lójú gàgá ń bẹ tí ń dí wọn náà lójú tí òjì ọ̀rọ̀ ọlọ́run bá dọ̀rẹ́ látijọ́ yìí owó a máa jẹ́ gàgá tí máa díyàn lójú tí ò ní jẹ́ kí n ọ̀rọ̀ ọlọ́run bá dọ̀rẹ́ èèyàn pọ̀ tí ń bẹ lọ́wọ́n owó tọ́lọ́run ò tí ì dá lóhùn kò sí ní tọ́lọ́run tí ò tí ì dọ́lọ́run ọ̀dá lóhùn ju pé tó bá dolówó yọ dọ̀tọ̀ ọlọ́run sáà náà máa rí nínú èèyàn ni tí ó dolówó tán tí ò ní rántí àná mọ́ tẹ́sí pé àìmọye èèyàn ni ó fara ni lẹ́yìn ìgbà tó lówó lọ́wọ́ tán tá a máa ń gbà kò yẹ kí eléyìí ó dolówó tí ó ń bẹ nínú èèyàn tóun náà tó ń sojú fúrúfúrú lẹ́ni tí ń ṣe pẹ́pẹ́ ń fúrú tọ́lọ́run bá padà dá a lọ́lá tán àìmọye èèyàn lára ó ní lára ẹ̀ ńlọ́lọ́run ò tí ì fi gbàdúrà owó tí ń tọrọ àbí kó dọ̀tọ̀ ọlọ́run kọ́kọ́ yìí sọ́lọ́run tó bá lówó lọ́wọ́ tán ni ó tó mọ ilé aṣẹ́wó tó bá lówó lọ́wọ́ tán ni ó tó mọ tí mu lọ́lọ́run ò fi fẹ́ kó dọ̀tọ̀ òun ni ò tí ì fi fún un lówó so owó a máa jẹ́ hijab láàrin ẹrú àtọlọ́run ìgbà tí anabi Suleiman aleyhi salatu wa salam tó rí i pé àwọn ẹṣin wọ̀nyí àwọn property wọ̀nyí ti fẹ́ di hijab gàgá ń tí ń díyàn lọ́kàn gìtọ́wù tí ò déyàn orí ọlọ́run náà ń pè ní alhijab ó rí i pé àwọn owó yìí ti fẹ́ di hijab lójú ó try láti break hijab yẹn pé òun ò fẹ́ kí nǹkan kan distract attention òun sọ́lọ̀ gbogbo ń tọ́ ọba mójútó tí òjò ọmọ kírun wákàtí márààrún kò bá àjówò kò bá àjẹṣẹ́ gbogbo ń tówù tó bá lè jẹ́ kí ni ẹ̀ ti di hijab ó fẹ́ dínà wọ àtọ́lọ́hún ni ó fẹ́ jẹ́ gàgá láàrin wọ àtọ́lọ́hún tí hijab bá ti wà láàrin wọ àtọ́lọ́hún ò ní gbọ́rọ̀ ọlọ́run sí ti kò yé ọmọ nítorí gàgá ti wà láàrin ẹ̀yin méjèèjì tí ń bá ń bọ́ ọ sọ̀rọ̀ communication rẹ̀ ò ní wọnú ọkàn rẹ̀ kò ní wọnú etí rẹ̀ mọ́ ntí wọn náà bá ń bọ́ lọ́hún sọ ọlọ́run ọmọ ẹdú àmọ́ kò ní í dáhùn mọ́ torí hijab ti wà láàrin wa àti ẹ̀ o lè bá a sọ̀rọ̀ o lè ṣàdúrà kọ́gbà lẹ́ẹ̀kan náà mọ́ ntí ń fàdúrà tó ń ṣe tí o ti gbà hijab ti ń bẹ láàrin wa àtọ́lọ́run ni àfi kó bírèkì gàgá yẹn kó o lè bọ́ lọ́hún sọ̀rọ̀ direct ẹ̀ṣẹ̀ ní hijab yẹn
ẹ̀ṣẹ̀ ló dìwà àtọ́lọ́hún ní ojú orí bá sọ̀rọ̀ kọ́ ọmọ gbọ́ kọ́ ọmọ rí rẹ́spọ́nsì rẹ̀ lẹ́ẹ̀kan náà. nígbà téèyàn ń ṣàdúrà tó sì jẹ́ wàmọ̀ tààmù hu haram, oúnjẹ tí ń jẹ haram ni, wàmọ̀ ṣọ́rábù hu haram, gbogbo tí mu haram ni, wọ́n gùzí àbí haram, haram yẹn náà wọ́n fi tọ́ dàgbà. àwọn òbí ẹ̀ owó haram ni wọ́n kó jọ pé a gbọ́dọ̀ tọ́jú ọmọ, kárọ̀ ọmọ tọ́jú, wọ́n wá ti torí ẹ̀ kó owó haram jọ, wọ́n fowó owó haram tọ́ dàgbà. wọ́n mọ̀ libasu hu haram, aṣọ haram náà lọ ń wọ̀, fa anna yustajabu lahu, bó ló ti fẹ́ ṣàdúrà tí ó gbà, hijabu ti wà láàrin wa àtọ́lọ́hun. ọ̀rọ̀ nípa gàgá àti bó nìyẹn ṣe bírèkì gàgá, bó la Nabi Suleiman ṣe bírèkì tó fẹ́ máa di lọ́wọ́ Ọlọ́run la fẹ́ fi ṣe wáàsí fúnra wa. ọmọ lè jẹ́ gàgá lọ́dọ̀ òbí, tọmọ yẹn ò ní jẹ́ kó bí yẹn gbádùn Ọlọ́run. tọmọ ti torí pé mo fẹ́ tọ́jú ọmọ, mo fẹ́ rán wọn lé ìwé tó ga jù, tọmọ ṣiṣẹ́ dọ̀tí, tọmọ ṣiṣẹ́ tọ́lọ́run ọ̀fẹ́. àbí nítorí ọmọ náà kọ́lẹ̀ lómi fi ń ṣe wọ́n náà. ẹlòmí bẹ́ẹ̀ ń bẹ tí ń lu jìbìtì, tí ń jalè, tí ń purọ́, tí ń ṣe dodo ń tọ́lọ́wọ́n ọ̀fẹ́, only because mo fẹ́ tọ́ ọmọ, mo fẹ́ kọ́ ọmọ mi, ìyà tèmi jẹ mi ò fẹ́ kọ́ ọmọ mi ó jẹrú ẹ̀. àbí bẹ́ẹ̀ kọ́, ìyàwó lè jẹ́ gìtọ́ òfẹ́ lòmí tí ó ti torí ìyàwó kọ̀yìn sáwọn òbí ẹ̀, yóò ti torí ìyàwó ẹ̀ yóò kọ̀yìn sí mọ̀lẹ́bí ẹ̀. owó ń jẹ́ gìtọ́ òwù, ìyàwó ń jẹ́ gìtọ́ òwù, iyì ń jẹ́ gìtọ́ òwù nígbà míì, hijab. iyì gidi nígbà tí tọ́lọ́run bá daṣọ ìbò yàn, a máa mú yàn hún ríra. nígbà tó bá rí gbogbo èèyàn tí ń pọ́n ọ lé, tí wọ́n ń bá bara rẹ pé ìwọ ló ní fọ́lọ́wà tó tó báyìí, ní gbogbo ògbóró orúkọ rẹ wọ́n ń dá orúkọ rẹ ṣáná káàkiri, lọ́ba dààmú. iyì burú, ó lè ju ọmọ ríra rẹ lókè báyìí kọ́ dẹ̀ wá nínú ìsàlẹ̀ kòtò, inú ìsàlẹ̀ kòtò ló wà, ó sì máa rò pé sánmà ló wà báyìí, iyì ó ju ọmọ rò pé sánmà ló wà. iyì yára purọ́ fún yàn, kò ní jí oríra rẹ. gìtọ́wù ni ó di ọ lójú, ò ní rí reality. onídìí tí ó bọ̀ bírèkì ẹ̀ tó fi máa rí reality pé báyé ṣe rí gangan ni, bọ́lọ̀ ń ṣe rí gangan ni. Anabi Suleimanu alayhi salatu wa salam, ìtàn gbésí ayé rẹ̀ ti tó fún wa láti jẹ́ understand kí ni àwọn property tá à ń kó jọ, owó tá à ń fi gbogbo gbà wá, kí ni wọ́n constitute nínú imani wa, bó ni wọ́n ṣe ń dí àwa àtọ́lọ́hun, bó ni wọ́n ṣe ń dí àárín wa sí. nígbà tí property rẹ̀ fẹ́ di lọ́wọ́ ọ̀run, ó bírèkì wọn torí mo fẹ́ rọ́lọ́run direct. ọlọ́run náà san lẹ́san o, pé tó o ṣe báyìí fẹ́mi Suleimanu, tó o ṣe báyìí fẹ́mi ọlọ́run náà, ó dà máa wá bọ́ fatẹ́gùn dípò ẹ̀, ó ní gun ẹṣin mọ́, atẹ́gùn ló kù tó ọmọ ẹ̀gùn káàkiri. ọlọ́run sọ̀rọ̀ ní fasakharna lahu riyaha, àṣẹ atẹ́gùn, fasakharna lahu riha, àṣẹ atẹ́gùn rọ̀ fún kó máa pàṣẹ atẹ́gùn bó ti wù. ẹṣin máa pẹ́ kó tó gbé ọ débi tọ́run tọ́run lọ tẹ́lẹ̀, ẹṣin ní di maintenance, ó ní di cost lóríṣiríṣi, ó máa wá gun atẹ́gùn léyìí tí ò ní di cost, ò ní kò ní maintenance náà. tíyàn bá bùn ọlọ́run ní nǹkan ẹyọ kan, yóò fi mẹ́wàá rọ́pò fún yàn, kò sáànà dànù tíyàn bá ń bọ́ lọ́run dòwò pọ̀. kí la fẹ́ lò ní pé Anabi Suleimanu bírèkì ti ń di àárín wọn àtọ́lọ́hun. níjẹ́ òní wọ́n náà fẹ́ bírèkì tí òjò ọmọ rírun wákàtí márùn-ún rẹ̀ kí, níjẹ́ òun ló fẹ́ bírèkì ẹ̀. ẹlòmí ó purọ́ mọ́ṣẹ́, yóò ní iṣẹ́ ni wọn gbà mí láàyè ń bí iṣẹ́ wa ni. ó dáa, ó ríṣẹ́ míì tó lè ṣe ni, yóò ní kò síṣẹ́ míì, meanwhile ó ríṣẹ́ míì, ntíṣẹ́ míì yẹn ó pè rẹ̀ ni ò tó èyí tí òjò kírun pè rẹ̀. ìyẹn máa ń fún Ọlọ́run, ìyẹn máa ń ṣe sacrifice fọlọ́run ni. ntàfi ilẹ̀ láyé àlè ti torí ẹ̀ ká bantá ńlọ débá lọ́jọ́ àkìyàmọ̀ ká bàjẹ́. Anabi Suleimanu rẹ̀. Anabi Khidir alayhi salatu wa salam, nígbà tí mo sọ̀rọ̀ ọmọ lẹ́ẹ̀kan tí mo ní ọmọ lè jẹ́ hijab, ọmọ lè jẹ́ ntí ọmọ di àárín wa àtọ́lọ́run tí ò ní jọ gbádùn Ọlọ́run. Ọlọ́run kàn fáwọn ẹ̀ fún wa ní Qur'an, ó fọmọ ṣe fìtínà fóbi. nínú suratu Kahf, Anabi Khidir alayhi salatu wa salam, nígbà tí òun àti Anabi Musa alayhi salatu wa salam tí wọ́n ń ṣe ìrìn àjò, Anabi Khidir wọ́n bá ọmọ kan pàdé, Anabi Khidir bá pa ọmọ. Kùránì ló sọ bẹ́ẹ̀ o, ọba pa ọmọ náà. Anabi Musa ń bi pé ọmọ ọlọ́mọ kí ló ṣe fún ẹ láìṣẹ̀ láìrò. Dàtà Anabi Khidir wọ́n ṣàlàyé bó ti jẹ́, ó ní amal gulam ṣọ́rọ́ ọmọ yẹn fakana abawahu mu'minayn, àwọn bàbá tó bí bàbá àti yẹ ẹrú sí Ọlọ́run gidi ni wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run, wọ́n fara gbolẹ̀ fọlọ́run. Fakashina an yurhiqahuma, ń pa wá láyà, ó dẹ̀ súnmọ́ kó ṣẹlẹ̀, ọmọ yìí yóò padà sọ wọ́n di kèfèrí. Fakashina an yurhiqahuma tughyanan wa kufran, torí wọ́n nífẹ̀ẹ́ ọmọ yìí púpọ̀, wọ́n lè di kèfèrí nítorí ọmọ yìí. kí wọ́n má bàa di kèfèrí nítorí ọmọ yìí ló jẹ́ àmọ́ ọmọ yìí ńlẹ̀ fún wọn. àbíkú tó bí bóyá nítorí kọ́ mọ́ bá sọ ọ́ dipò kí lọ́lọ́ fi gbà lọ́wọ́ rẹ̀.
ṣé ẹ mọ̀ pé òbí mi gbẹgbẹ́ àjẹ́ nítorí ọmọ pé mo fẹ́ sin ọmọ mi dé gbogbo ibikíbi mo fẹ́ sìn dé mo fẹ́ ṣàbíamọ gidi yóò lọ gbẹgbẹ́ àjẹ́ yóò lọ gbẹgbẹ́ oṣó yóò lọ darapọ̀ mọ́ nǹkan burúkú yóò di kèfèrí nítorí pé ó fẹ́ tọ́jú ọmọ. ṣé ti rí pẹ̀lú ọmọ bẹ́ẹ̀ ó ti di hijab ó ti di gàgá láàrin òun àtọlọ́hun ọmọ yẹn ò jí ó bọ́lọ̀ ń ṣọ̀rẹ́ mọ́ ọmọ yẹn ò jí ó ní direct relationship pẹ̀lú Ọlọ́run mọ́. nítorí kó má bàa rí bẹ́ẹ̀ lànàbì Kídírù ni mo fi decide láti pa ọmọ yìí. nínú Suratul Kahfi òun kan náà láti rí ìtàn ẹni tí owó jẹ́ hijab láàrin òun àtọlọ́hun. Ọlọ́run dá a lọ́lá ọ̀rẹ́ méjì Ọlọ́run wá ìkànnù àwọn méjèèjì Ọlọ́run dá a lọ́lá ó ṣòwò tó pọ̀ fún un ó fún un ní ọdọ̀ oko tó tóbi ọdọ̀ oko ńláńlá méjì. ó ní wa ja'alna khilalahuma nahara Ọlọ́run ní àwa ní kódò máa ṣàn láàrin méjèèjì. kí sì ni ìtumọ̀ odò yẹn nínú ìgbésí ayé famine? ìyẹn ni pé kò ní ṣènáwó omi. yìí tí máa ń fún àgbẹ̀ ní headache jù ní pé bóò ni màá ṣe tọ́jú nǹkan kó mi yìí omi nǹkan tí wọ́n nídìí. Ọlọ́run ní tó yẹ kó jẹ́ cost tí ó máa dà á láàmú àtún ní kó free cost kò sí cost free ni kò sí dààmú ń bẹ̀. Allahu Akbar. ṣe é mọ̀ pé a bá ń ṣe business ní tá a máa gbé yẹ̀wò ní pé cost and benefit. wọ́n ní tí ń jẹ́ efficiency ní pé kó try láti minimize cost kó dẹ̀ maximize benefit ni wọ́n máa fi define tí ń jẹ́ efficiency. definition efficiency lọ́dọ̀ àwọn economists ni pé kí cost ó low kí benefit ó dẹ̀ high. nítorí yẹ kó cost rẹ̀ tí business yẹn ó máa cost rẹ̀ Ọlọ́run ní àwa ti take responsibility omi yẹn fún un. yẹn ni pé business yẹn ò fún un ní cost kankan benefit ni. Allahu Akbar. ìyẹn lọ́jọ́ lójú ní òjò dọ́lọ̀ mọ̀mọ́ owó yẹn dí lójú. owó lẹ́lòmíì ní tó kó tó sórí ibú kó tó dolówó kò tí ì dolórí ibú nígbà tó dolówó tán ló tó dolórí ibú. tí gbogbo inú ma pé eléyìí ò bá ti lówó lọ́wọ́ ń fowó rẹ̀ balẹ̀ jẹ́ ni. àìmọye yẹn náà tán ra wàrà ṣẹ̀ sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run bòmí lọ́wọ́ tọ́lọ́run ò tí ì dá lóhùn nítorí ìbàjẹ́ tí ó fowó ṣe tọ́lọ́run bá dá lóhùn ni. Ọlọ́run ní walau basatallahu rizqa li ibadihi ká lọ́lọ́run bá ní kí kálukú ọmọ lówó lọ́wọ́ ni labaghaw fil ard àwọn èèyàn balẹ̀ jẹ́. olówó ni máa ń fowó ímpọ́ọ̀tù aṣẹ́wó láti ìlú mi wá pé fún wíkẹ́ndì yìí lásán ẹ bá ń lọ kó aṣẹ́wó wá láti ìlú báyìí àwọn imported aṣẹ́wó tí wọ́n wá deliver rẹ̀ fún. ṣègbówó ló ní àtọ́bájọ́ lòsì ní yọ̀ọ̀kan máa ń forí rò lásán ni kò ní wá sí musẹ̀. nǹkan pè ní owó ni temkin ìgbàláyè ní jówó. tẹ bá ń gbọ́ àyè ọ̀gbà mi tíyẹn bá lówó lọ́wọ́ àyè ọ̀gbà ìgbàláyè náà ń pè lówó. gbogbo ń tọ́ba wá sí gbogbo oríṣiríṣi ìran àìdí àtọ́ba wá sí ọlọ́pọlọ tọ́ba ti ní price rẹ̀ yóò wá sí musẹ̀. lówó òfin tọ́ sí gbogbo èèyàn. ẹni tọ́lọ̀ ń bá fún lówó ó ṣeé ṣe kó forí ire fẹ́ ó ṣeé ṣe kó má forí ire fẹ́ lójú fún lówó. Ọlọ́run lè daṣọ yìí àtàpọ́nlé bo ẹlòmíì nítorí pé a fẹ́ jẹ́ kí ó jẹ́ hijab fún kó má bàa rí Ọlọ́run. yóò máa ṣe gbéraga yóò máa tẹ̀lé bó ti wọ́n nítorí pé a fẹ́ kó rí Ọlọ́run a fẹ́ kó rí reality bó ti mọ̀. kí mo fẹ́ lò ní pé arákùnrin yìí àlìjẹ́nà ńláńlá méjì ọdún oko náà ń pè ní jánà méjì ńláńlá tọ́lọ́run lóhùn fún un kò ní cost inú. gbogbo àwọn ọdún oko yẹn pátápátá ni wọ́n mú oríṣiríṣi èso wá ní mú irúgbìn wá lásìkò tó yẹ kò ní delay nínú. gbogbo àwọn customer àwọn tí wọ́n fẹ́ wá gbọjà náà ti ready customers kò sí wàhálà nínú ẹ̀. kí ni ẹ wá jọ lójú kò jẹ́ ọmọ Ọlọ́run. ọ̀rẹ́ rẹ̀ tí ò ní wá ń ṣe wáàsí fún kó o dẹ̀ fowó ìmọ̀ Ọlọ́run fowó ìsìn lọ́hùn. ó ní kò sáà kìyàmọ̀ kankan gbàgbé story ni látọdún tá ti ń sọ ṣọ́ṣẹlẹ̀ ni bó ti wí nù látọdún tá ti ń sọ ṣọ́ṣẹlẹ̀ ni. ó ní láti àánú yẹn ó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ gan-an tọ́lọ́wọ́n bá tiẹ̀ wá gbé wá dìde gan-an àwọn olówó náà lọ́lọ́wọ́n dá lọ láńjọ́ àkìyàmọ̀. la'ajidanna khayran minha munqalaba ọmọ àdúnnù sàátà kọ ìmọ̀ gbàgbé ìṣirò kò sí ti ń jẹ́ ìṣirò wọn là ń rùdí tu ila rabbi tó bá tiẹ̀ wá já sí kó ṣẹlẹ̀ la'ajidanna khayran minha munqalaba àwọn olówó náà lọ́lọ́wọ́n ó tún pọ́n léjọ́ náà tọ́lọ́wọ́n wà pọ́n tálíkà tọ́lọ́wọ́n nífẹ̀ẹ́ tálíkà ni. ọ̀rẹ́ rẹ̀ ń ṣe wáàsí fún pé ọba sì mọ́ ṣàìmọ̀ọ́rẹ́ sọ́dọ̀ Ọlọ́run ọba sì fowó yìí sin lọ́hùn ọba sì fowó yìí mọ́ lọ́hùn kọ̀gbọ́ nígbà tọ́lọ́run wá dẹ iná tọ́lọ́run ní kí iná lọ jó gbogbo oko yẹn lálẹ́ kan mọ́júmọ́ tí gbogbo property yẹn parẹ́ lẹ́ẹ̀kan náà lójú rẹ̀ wá là káṣàfi wá ṣẹlẹ̀ hijabu yẹn ṣí lójú ẹ̀ níjọ́ tí ẹni abiyì bá di alábùkù hijabu ó ṣí lójú rẹ̀ kí àṣẹ bí mo ṣe mọ̀ nìyẹn níjọ́ tó lówó bá dolòṣì padà tó padà sẹ́sẹ̀ àárọ̀ rẹ̀ hijabu yẹn ó ṣí lójú ẹ̀
ńjọ́ tẹ́ni tó bímọ tó ti torí ọmọ tí ọmọ Ọlọ́run ńjọ́ tọ́mọ yẹn bá kú mọ́ lọ́wọ́ hijab yóò ṣí lójú ẹ̀ láàfin bẹ lọ́hùn pé kó má fi gbígbóná kó má fi ká hijab kúrò lójú wa kó jẹ́ àtètè mọ́ Ọlọ́run nígbà tí ara bá dẹ̀ wá nígbà tá a bá lówó lọ́wọ́ ká tètè mọ́ Ọlọ́run nígbà tá a bá ń rí ṣe nígbà tá a bá ní láárí ká tètè fi gbogbo tá a bá ní ká fi mọ́ Ọlọ́run kó tó pẹ́ jù ẹni tọ́lọ́run bá tún nífẹ̀ẹ́ náà lọ́lọ́run tètè máa ń ṣe hijabu rẹ̀ látàyé o ikú lọ́lọ́run fi ṣe hijabu ẹlòmíì ikú lọ́lọ́run ó fi ṣe hijabu ẹlòmíì ẹ̀yìn tó bá kú tán lọ́lọ́run máa kó wákàṣá fún àǹkà gìtọ́ àkà ọ̀bá sọ̀rọ̀ kàlíyà ọmọ hadid ní tó dí ọ lójú láyé tí òjò rọ́lọ́run sìn àti wá ṣí fún ọ báyìí ojú rẹ̀ wá já ọ̀bá sọ̀rọ̀ kàlíyà ọmọ hadid ojú rẹ̀ wá rí na kedere lẹ́nìí ọlọ́mọ jẹ́ adọ́run mọ́tọ́ já tètè rí reality látàyé ká tètè gbọ́ Ọlọ́run yé látàyé ṣíkà ṣàfihàn wa concept ńláńlá ni tán pé ń káṣù lọ́dọ̀ àwọn Sufi yẹn ni pé kó o tètè mọ Ọlọ́run kó tó pẹ́ jù kó o tètè rí reality Rabi Atula Adawi àwọn ní kọ́ni tí yin Ọlọ́run pé mò ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé o ṣe fàkàṣì fúkà lè lọ́jìbà hátà àràkà ọpẹ́ tó tí mò ń dá fọ́lọ́run ní kó o tètè ṣí gàgá kúrò lójú mi akọrin ayé ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó wá di kọ́ Ọlọ́run ṣí gàgá Ọlọ́run ṣí gàgá tó di lójú ó wá rí reality pé ẹrú ni gbogbo èèyàn jẹ́ sọ́dọ̀ Ọlọ́run ọba ẹrú sì ló yẹ ká jẹ́ fọ́lọ́run ó ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ tó mọ̀ tá a jẹ́ nínú ayé gẹ́gẹ́ lọ́wọ́ abẹ́rẹ́ sí ni màá sin náà ní wọ́n ń kí Ọlọ́run pé fàkàṣì fúkà lè lọ́jìbà hátà àràkà ṣíṣí tó ṣí gàgá lójú mi tí mo fi tètè mọ̀ wọ́ Ọlọ́run tí mo fi tètè rí wọ́ Ọlọ́run ẹ máa ń dáṣà kí mo rọ́ Ọlọ́run ìyẹn ni pé mo rí iṣẹ́ ọwọ́ rẹ mo tètè dá ọmọ Allahu akbar kọ́lọ́ mọ́ṣá tètè ṣí gàgá lójú gbogbo wa gàgá ìmọ̀ kan lè dí yẹn lójú kódà òṣì fún rẹ̀ náà Ọlọ́run lè sọ ọ́ di gàgá tí ó di ẹlòmíì lójú òṣì ní oníjó rẹ̀ sísìn òṣì oníjó gbádùn Ọlọ́run àìmọ̀kan lè dí yẹn lójú tí oníjó rọ́lọ́run sìn Ọlọ́run gbogbo orú ọ̀ràn gìtọ́wù tí bá dà wá láàmú Ọlọ́run tètè ṣí fún wa kó tó pẹ́ jù má sì fi gbígbóná ṣí fún wa jẹ́ á tètè rí iṣí lọ́nà rọrùn ká ṣayé rọrùn ká wá bá Ọlọ́run ọba lọ́nà rọrùn ọkùnrin alálìjẹ́nnà tó ní ọdọ̀ oko yìí ọdọ̀ oko rẹ̀ padà parí Ọlọ́run dẹ iná síbẹ̀ nígbà tó Ọlọ́run dẹ iná síbẹ̀ tán ló tó wá dẹni tí ń wá mọ́ṣáláṣí ni wọ́n ń kábàámọ̀ ni wọ́n ń pé yálé tà ní lam ushiriki bi rabbi ahada ọmọ ṣe o ìmbá ti mọ́ ṣẹbọ̀ sọ́lọ́run ìmbá ti mọ́ ṣàìmọ́ lọ́run ìmbá ti mọ́ ṣàìmọ́ oore ẹlòmíín gbà tí ó rán dáhùn tán ní tó ń wá mọ́ṣáláṣí Ọlọ́run dẹ̀ fẹ́ràn ẹni Ọlọ́run fẹ́ tètè ṣí káṣàfi lójú ẹ̀ kó tètè máa yé kó tètè mọ́ Ọlọ́run ẹni tọ́lọ́run ọ̀bá roore rò bẹ́ẹ̀ òun ó dàlù kìyàmọ̀ kó tó rí reality kọ́lọ́run má fi wá sínú irú àwọn bẹ́ẹ̀ ìyẹn náà lá ní ká mú jáde gẹ́gẹ́ bí ẹ̀kọ́ látara ìtàn Ànábì Suleiman kí gbogbo wa ká lè tètè tají kó tó pẹ́ jù Ọlọ́run ṣí káṣàfi fún wa já mọ̀ wọ́ Ọlọ́run já dáwọ́ Ọlọ́run ọba mọ̀ ìmánì tí ó já dáwọ́ Ọlọ́run ọba mọ̀ fún wa àmọ̀dájú tá a fi dáwọ́ Ọlọ́run ọba mọ̀ fún wa mọ́ àjẹ́ kí zawalu ní mọ̀ ṣẹlẹ̀ sí wa mọ́ gba orí tó ṣe fún wa ká tó fi mọ̀ wọ́ Ọlọ́run ọ̀là la ilaha illallah ọ̀là Muhammadu rasulullah ọ̀là sọ̀lá ẹni ní jímọ̀ ẹ̀jẹ̀ àtìtì kí gbogbo wa ká ṣí gbogbo iṣẹ́ ẹjọ́ jímọ̀ káyọ̀ tẹ̀ lọ jímọ̀ kọ́lọ́n jẹ́ aṣọ́pọ̀lọpọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.